ó lé ní òpó 260 ni wọ́n ti ṣe ìrónilágbára fún, àti 3 nínú àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ Olowode láti ọwọ́ àjọ Itesiwaju Ijebu helping hand. Alákòóso àjọ náà tí í ṣe Ọ̀ládéìndé Yusuf sọ̀rọ̀ wípé ọgbọ́n àtinúdá náà ni láti fún àwọn aráàlú ní ìjàǹfààní tó tọ́ láti ọwọ́ wọn. Akọ̀ròyìn wa Zainab Ọ̀pẹ́níyì jábọ̀ ìròyìn wípé ayẹyẹ náà wáyé ní Eagle Square tó fìkàlẹ̀ sílùú Àtàn, Ijebu North East, ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Gẹ́gẹ́ bí alákòóso àjọ náà tí í ṣe Ọ̀ládéìndé Yusuf ṣe sọ, ó ní ìgbésẹ̀ àjọ náà ní láti ṣe àtìlẹ́yìn fún ìlépa àwọn akẹ́kọ̀ọ́ náà àti láti ran àwọn opó lọ́wọ́, pàápàá jùlọ pẹ̀lú ipò tí orílẹ̀-èdè náà wà lọ́wọ́lọ́wọ́. Alága ọjọ́ náà tí í ṣe Kẹ́hìndé Odúnẹ́yẹ wá tẹnumọ́ wípé ètò náà yóò pèsè àtìlẹ́yìn tó péye fún àwọn opó tí yóò sì yanjú àwọn ìpèníjà kọ̀ọ̀kan láwùjọ, ètò ọrọ̀ ajé àti ìmọ̀lára wọn, pẹ̀lú láti tún gba àwọn akẹ́kọ̀ọ́ níyànjú nípa ọjọ́ iwájú wọn. Wálé Ìbàdà tí í ṣe alága ẹgbẹ́ àwọn olórí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilẹ̀ Nàìjíríà ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú North East àti àwọn lórúkọ tó jẹ́ àlejò náà sọ̀rọ̀ lórí pàtàkì ètò náà àti àjọ náà. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ náà ò gbẹ́yìn, lẹ́yìn tí wọ́n yan àwọn akẹ́kọ̀ọ́ káàkiri ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n sì ṣe ìdánwò fún wọn pẹ̀lú àyẹ̀wò tó péye lẹ́yìn ìgbéléwọ̀n bí wọ́n ṣe tayọ tó nínú ìyàrá akẹ́kọ̀ọ́ wọn àti nípa agbára ìṣúná wọn, tí àwọn 3 sì padà jáwé olúborí. Lára àwọn tí ó jàǹfààní nínú ètò yìí ò ṣaláì fẹ̀mí ìmoore wọn hàn tí wọ́n sì gbé sàdánkátà fún àjọ náà. Àjọ Ìtẹ̀síwájú Ìjẹ̀bú helping hand jẹ́ ohun tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ láti tún ilé ayé èèyàn ṣe, láti sọ ilé ayé èèyàn dọ̀tun, láti mú ìgbèrú bá òmìnira ọrọ̀ ajé àti láti ṣe àgbélárugẹ ẹ̀kọ́ láwùjọ.